Òwe Yorùbá kan ló sọ wípé àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Akẹni Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Àbíòye. Gẹ́gẹ́ bí mo ti ṣèlérí wípé a ó mọ fi òwe ṣe àlàfíbọ̀ àṣà Yorùbá léyìí tí à ń bá bọ̀ wá. Òwe Yorùbá tó sọ wípé àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Ìgbà wo ni a máa ń lo òwe yìí àbí kí ni ìtumọ̀ rẹ̀? Gbogbo wa la mọ̀ wípé ní ilé ayé yìí Ọlọ́run kò dá ohun gbogbo dọ́gbadọ́gba. Ó ń fi ohun gbogbo tó dá ó fi ń ṣe ọlá náà ni. Ṣùgbọ́n nígbà tí ó bá dàbí pé ọlá fì síbì kan tí ó jẹ́ pé ẹnìkan ni ó ń dàbí pé ó ń bọ́ gbogbo ènìyàn tàbí àwọn ọ̀rẹ́ rẹ̀, fún ẹni tó bá ní tìjú, ara rẹ̀ á máa kó tìọ̀ láti gbà lọ́wọ́ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀. Lédè míì Yorùbá ní bù fún mi ń bù fún ọ làkèrè ń ké lálẹ́ odò. Ìyẹn ni wípé tá bá ní àjọjẹ dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní, náà ni wípé tí ó bá jẹ́ wípé ẹnìkan ni ó ń ṣe ohun gbogbo ní gbogbo ìgbà, ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí inú rẹ̀ má dùn tó, àti wípé irú ọ̀rẹ́ náà tó bá jẹ́ ẹni tó ní tìjú, ara rẹ̀ á máa kó tìọ̀, ara rẹ̀ á máa lọ́ tìkọ̀ láti gbà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní ṣe ẹnìkankan wa ní aláìní. Gbogbo ìgbà tá bá ń tọwọ́ bàpò, a ó mọ̀ rówó yọ ni láṣẹ Elédùmarè. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà, a ó gbádùn ara wa dáadáa. Ìyẹn tí ìgbà míì tá tún fi pàdé ńkọ́, Èdùmàrè kó má ṣe fi yín sílẹ̀, Èdùmàrè kó má ṣe fi èmi náà sílẹ̀. Ire o.